ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra òòṣà ọdọọdún là rọmọ òbí lórí àtẹ ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra òòṣà ọdọọdún là rọmọ òbí lórí àtẹ. tó adúpẹ́ lọ́wọ́ Olódùmarè Olódùmarè tó tún jẹ́ kí tọdún òní ó tún sojú ẹ̀mí tèmi tiẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè àmọ̀ dúpẹ́ àmọ̀ fìgbà fún Olódùmarè gbogbo ẹ̀jẹ̀ lẹ́sìn àbáláyé pátápátá èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń kí yín pé àgbo ọdún ní àṣìkú ìyèdùn ẹ̀mí wa tó rí ọdún tòní yóò tún rí tẹ̀mí ìtayàtọmọ nínú owó ọlá ìkúbalẹ̀ ọ̀rọ̀ àmọ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ìwòye ẹ̀sìn náà ni gbogbo wa là ń kọ́wọ́ dùnú nínú wa ń dùn láyọ̀ wa ń kún pé ọdún tọdún tó lọ ń kó sojú ẹ̀mí wa a sì ṣàdúrà níbi ọdún ọ̀hún pé kọ́dún tọdún ní kọ́dún dùn kó lárinrin bí tọdún tó lọ kọ́dún dùn bẹ́ẹ̀ lọ a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè tó dá gbogbo kó wa sí dọjọ́ òní ojú tẹ fi ń wọ̀ mí ọ̀ní elédè yìí ẹ ti yín ọ̀sìn ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè gbogbo ibi tó Olódùmarè bá dá kó wa sí ẹjá kun ẹjá máa fìyìn fún Olódùmarè gbogbo ẹ̀yin onífá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé pátápátá gbogbo ẹ̀yin Ògún Àjọbọ mo kí gbogbo yín o ẹ kò bẹ́lẹ́dùn wá ti pé orí ẹ ń bá kọ̀ tí òkè ni kú lé ẹ bá ń sọ fún tọ̀hún pé ó ń tọ̀hún náà á ti pàdánù káàbọ̀ ni ẹ dápẹ́ mọ́ jẹun pàdánù káàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àtọ́jú tí ń wò mẹ́ lónìí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ọmọ yáyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mò ń kí gbogbo yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo tí kíkì mi bá ti bá kó wa àti àsìkò tó bá bá wa lápá àbí tẹ́ bá wà níbi tẹ́ wà. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.